ọ̀la mi á kó wọn sí yọ́yọ́, tomorrow mi á kó wọn sí yọnu. ọ̀la mi á kó wọn sí yọ́yọ́ o, tomorrow mi á kó wọn sí yọnu. àwọn tó ń fòní mi, jọ́ọ̀jì mi, tó ń fa ìní mi, mọ́ọ̀kì mi, tó ń rò mí pin báyé ò lè rí. kíkú má pè mí ní next customer. ọ̀la mi á kó wọn sí yọ́yọ́. wọ́n dá mọ̀ èmi ra gbogbo àṣà àbí kí n ṣe ń jẹ mọ̀ lọ́hùn lọ́wọ́ ni. I swear this thing is tiring. lámìlábàrà mo fẹ́ ṣe ń jẹ ayé. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà lórúkọ tèmi ń jẹ́. lámìlábàrà akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. ẹ̀gbọ́n orí ńlá báyìí kọ́ ni mọ́gbọ́n orí wa. àtàìtù àti àpọ́nlé ni wọ́n ń pè ní headboy kò sẹ́ni tí ò lórí lára. ẹ̀gbọ́n ọmọ lálejò nú ilé lónìí. amòye ni ọlọ́gbọ́n ńlá káyé ni. sọ̀rọ̀sọ̀rọ̀ ní pèdèpèdè ní. nítorí pé yàtọ̀ tí òrùjú ní ń bẹ láàrin èdè àtẹ̀dé. ẹnu tá a fi jẹdé la mọ́ fi pèdè ẹ mọ́ gbọ́ o. ẹnu tá a fi pèdè bédé báwọn ní jẹnu a fi pèdè tán náà látún fi médé jẹ o. ọlọ́wọ́n ọba mi ló ní orí bẹ́ẹ̀. a ṣe tòní yóò dùn gbọ́ngbọ́n kan sí àṣùṣù àbí tàtẹ̀yìnwá. èèyàn lè kéré kọ́ lọ́rọ̀ àgbà níkùn. ó sì wọn ọmọdé ń gbà mí kó ṣèṣe àgbà ọjọ́ orí ni ò jẹ́. àlejò mi ẹ máa kú ìjókòó sáà. ẹ ṣeun atọ́kùn. mo fẹ́ kí ẹ bá ń dá akọ yín fún gbogbo àwọn ará ilé kí wọ́n mọ ẹni tó wà lórí ìjókòó yàtọ̀ sí AI. orúkọ mi ni Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń jọ́lálé kan. agogo àṣà nínú ayé, agogo ògbàlà nínú ìjọ jígbìn ní ọ̀rọ̀ bí àti àpọ́n arúpátá orin bí ẹni rúgbà ọṣẹ. ẹni kúrò àtirò ẹni gùn àna gbàjà. èmi ò lè fa egun kí n fa ìtẹ̀bá wọn kó kẹ̀bẹ́kẹ̀bẹ́ bí n bá máa sọ wọn pé dókítà agogo àṣà. ìyẹn gangan ni mo fẹ́ gbọ́ táyé fi mọ̀ yín. ògbólógbò dókítà tí ń gúnni lábẹ́rẹ́ bí ẹni dojú ogun kọ ni. kàbíyèsí. wàá gbọ́ ṣọ̀tì wàá gbọ́ gírì pàtì wàá gbọ́ gírì ṣọyìn. ó tán. jọ̀kú ò máa tọ́ yẹn náà. àrè. òun máa dá afẹ́ òun náà fàájò. dókítà tèmi ló tún máa ń jẹ́ kó yé wọn pé oògùn òyìnbó ní kò ní ìdí ọ̀fọ̀. òyìnbó ò ní ìdí ọ̀fọ̀. gọ́n sọ̀hún. dasẹ́nu. gọ́n sọ̀hún. fomi sìn sọ̀hún. jọ̀kú o. mo ń bọ̀. naija ti blọ fẹ́ ṣe ń jẹ. ọkọ àlejò mi lẹ ti gbọ́ yẹn. bàbá bá a ti wà lábẹ́ òkúta a gbé abẹ́ òkúta o. orí òkúta la ń gbé Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. ń gba an education. tí àwọn èèyàn bá sọ̀rọ̀ lórí social media pàápàá jùlọ sáwọn sọ̀rọ̀sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ mi ò wà lọ jókòó sí rédíò wọ́n pa àwọn retaliate wọ́n á pé àwọn ń fèsì ọ̀rọ̀ mọ́ni ṣé àwọn èèyàn mọ̀ yàtọ̀ láàrin social media àti rédíò. bíi pé gbangba àti yẹ̀wù ni. torí mo máa ń sọ fáwọn èèyàn pé kò sí bí rédíò ṣe lè làkàmìlàkà tó ó sì máa mọ́ jẹ́ community rédíò nítorí pé rédíò Ìbàdàn àìgbọ́ lábẹ́òkúta o. bàbá tẹ̀ ń gbọ́ firifiri ni. rédíò Abẹ́òkúta náà wọn ì sábà gbọ́ nìbàdàn. social media la máa fi ràn lọ́wọ́. pé ká yóò lè rí. ohun tá a bá ń ṣe yẹn tá a máa tẹ́ pẹpẹ. ó lè lu jára wọn. káwọn tìlú míì kí wọ́n lè rí. kí nìdí tẹ́yìn fi jáde ńgbà yẹn tẹ́yìn fi fèsì ọ̀rọ̀. ìdí tèmi fi jáde nítorí pé mi gbọ́ sí òun ni mo ṣe wò ó lọ́kàn ara mi. èmi kẹ̀dẹ̀rí bí mo ṣe wà yìí kí n tó ṣe nǹkan èmi á máa fi tó bójú èèyàn kan àbí èèyàn méjì máa fi tó létí torí téèyàn bá wà tí ò bá ní onítìjú kò ní pẹ́ tán. lámìlábàrà mo fẹ́ ṣe ń jìyà yìí. fọwọ́ àṣẹ kàn mí. mo fẹ́ ṣe ń jìyà yìí. gẹ́gẹ́ bí orin agogo àṣà tẹ́ ń gbọ́ pé lámìlábàrà mo fẹ́ ṣe ń jìyà yìí. àbàrà kí nìyẹn náà. àbàrà ògo. òkè àbàrà ògo wà. kọ́lọ́run ṣàtọ̀ṣì mi báyìí kó fi ọwọ́ kàn mí ní. pẹ̀lú station yìí ẹ lára tẹ́ ẹ lè fi gbà bàrà Ọlọ́run. àní mi ò má ìdí kò dùn mí kọ́lọ́run ṣáà ti fọwọ́ tọ́ mi pé àní wàá lọ sórí ire lọ́rùn náà sẹ́. alágbàkókò adìẹ tí ó lè lọ́lù. Ta ni agogo àṣà gangan nínú ayé? Ta ni agogo àṣà nílùú Ẹ̀gbá? ànábì wọn máa market. bó o lagogo àṣà ṣe bẹ̀rẹ̀ ìgbésí ayé ìṣẹ̀mí ẹ̀ káríà ẹ̀ pàápàá jùlọ tí ìdórí rédíò. agogo àṣà jẹ́ ọmọ kan tó wá láti ilé tá a lè sọ pé àti ẹrọ̀fọ̀ dídé gan tún ó tún sì gírèdì jùlọ torí abúlé náà bí mi sí. according to story tí mo gbọ́ wọ́n pé wọ́n mi lọ kó pákí lóko ń gbà yẹn ni bọ́n ṣe ń bọ̀ báyìí pé ọdẹ ti fọwọ́ méjèèjì di pákí mú tọ́ máa ní káwọn kọjá ń bí kòtò kan àfi pọ́rọ́ lè mí jáde mi ò ní wọ́n lára ọ̀nà àwọn èèyàn wá ń pè wọ́n pé mọ́mí ẹ ti bímọ mọ́mí ẹ ti bímọ mọ́mí ẹ ti bímọ ọ̀ṣàgbé oyè ọ̀ṣàgbé mi sápẹ̀rẹ̀ pákí. ṣé ká wá ní mọ́mí yín náà ní fura ni tó didi ọmọ fi ń jábọ́ ń furọ̀ wọn tí wọ́n lẹ́wọ́ yìí. mélòó náà ń gbogbo ara tèmi náà. lóòótọ́ èèrà ní gbòhùn wà ní kékeré. ẹbí léèrè péjọ wo ló dàgbà. ìjọ wo ló dàgbà. kábíyèsí bàbá. lámìlábàrà fẹ́ ṣe ń jẹ ayé. mo sì ń bọ̀ ń bi orin lámìlábàrà yìí o. lámìlábàrà fẹ́ ṣe ń jẹ
ni mo ti ń gbọ́ èmi ra agogo àṣà lámìlábàrà mo mọ̀ bẹ́ẹ̀. lámìlábàrà mo fẹ́ ṣe. agogo àṣà fọwọ́ àṣẹ bọ̀. ètò tiwa ti kọjá ètò ká máa béèrè kí làwọn àdójúkọ yín ńgbà tẹ́ bẹ̀rẹ̀ àwọn wo ni kínní. mo fẹ́ ká sọ̀rọ̀ díẹ̀ nípa àṣẹmí yín lórí rédíò. ọ̀pọ̀ àwọn ọ̀dọ́ tá a mọ̀ lábẹ́òkúta ni wọ́n ti fi rédíò lẹ̀. mo lè sọ pé lómi ń fi rédíò pè tán kí ló dé tẹ́yìn ò fi rédíò lẹ̀ kẹ́ ẹ gbájúmọ́ social media nìkan ṣùgbọ́n ẹ wà ní rédíò agogo àṣà tó ń ná social media ló ń ná social media bọ̀. ẹni tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń sọ mo jẹ́ èèyàn kan tí ó jẹ́ pé abúlé ni wọ́n bí èmi sí. kábíyèsí. èmi kọ́ máa fi kúnra wọ̀ mi fúnra mi. kọ́ bá pé mo bẹ̀rẹ̀ láti gọ́tà irú àwa ìgangan ló ń sọ tá a fi dé ìgboro tá a fi bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ pẹ̀lú ewì lèmi fi bẹ̀rẹ̀ fúnra tèmi lèmi ń kọ ewì nígbà yẹn. nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ wo lẹ ti bẹ̀rẹ̀ ewì. nílé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ kọ́ lọ́wọ́ ara ti tèmi ni. torí pé mo fẹ́ dàgbà èmi ò gbọ́ àwọn orin ṣèwọ́ṣèwọ́ àwọn Gbẹ́ngà Adébóyè lèmi gbọ́. kàbíyèsí. Gbẹ́ngà Adébóyè ni mo gbọ́ gbogbo àgàgà gbogbo ìgbà tí Gbẹ́ngà Adébóyè dolóògbé yẹn gbogbo ayé tó yẹn mo lè kọ́ láti. ẹ gbọ́ ìyá mi o ìyá mi o ìyá mi o ìyá mi o ìyá lalábàárò ọmọ nínú ilé. àìmọye Gbẹ́ngà Adébóyè owó tèmi tó yẹ kí n fi jẹun Gbẹ́ngà Adébóyè mo fi ń ra ń gbà yẹn. kábíyèsí bàbá. pé nígbà tí mo wà lóko nìyẹn tí mo lọ primary school abúlé náà mo ti kà kí n tó tẹ̀ sí ìgboro láyìn BBHS láti abúlé ni mo ti lọ ṣe common entrance ní BBHS. kábíyèsí. mo láwọn tíṣà tó yẹ pé wọ́n fẹ́ràn mi due to pé mo gentle gan mi ẹ̀ tẹ́ ẹ lè mọ̀ pé mo máa yára lè ń bá dàgbà. pé bóyá mo tiẹ̀ máa sọ̀rọ̀ báyìí ẹ máa jiyàn. nígbà tí ẹ jẹ́ ẹni tọ́lọ́run bùn lẹ́bùn bó lẹ ṣe wá gbé wọ rédíò bó lẹ ti bẹ̀rẹ̀ ṣé ẹ ti ṣiṣẹ́ lórí tẹlifíṣàn rí ni ṣé ẹ ti ṣiṣẹ́ lórí rédíò rí ni èèyàn sá lọ gàǹdì iṣẹ́ tí bá ń ṣe ẹ jẹ́ àwo bẹ̀yẹn wò. lọ́jọ́ kan wọ́n ń ṣe carnival ní àdúgbò ibi bàbá ìyá mi kọ́lé sí ládùúgbò Àyìnlá Ọmọwúrà nílùú Tòkò èmi náà wá lọ síbẹ̀ gẹ́gẹ́ bí ọmọ àdúgbò mo lọ síbẹ̀ bí akéwì wọ́n dẹ̀ fún mi ní máìkì mo gòkè mo kéwì ewì ìgbàlódé fáwa bọ́ìsì tó máa ṣe gbọ́ torí tó bá ní mẹ́ńtọ̀ mi níbi ewì ṣé mọ̀ pé Gbẹ́ngà Adébóyè náà ń kéwì. bẹ́ẹ̀ni. Alhaji Moruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà kàbíyèsí bàbá mẹ́ńtọ̀ mi ni wọ́n níbi ewì wọ́n kéwì ní OGBC ńgbà yẹn tó máa ń rìkọ́ọ̀dù short yẹn mo máa gbá ti ọmọ ọ̀dọ̀ àgbà yẹn gan. kàbíyèsí bàbá. àwọn pé mo fẹ́ máa gbọ́ ròyìn ọmọ ọ̀dọ̀ àgbà ni mò ń gbọ́ nù ròyìn. ẹ mọ̀ bí bàbá tí wọ́n fẹ́ràn mi tèmi náà fẹ́ràn dénúdénú lẹ̀ ń dá akọ yẹn. nǹkan kan ṣẹlẹ̀ mi ì sọrí lójú ọmọ ọ̀dọ̀ àgbà lọ́jọ́ yẹn mo torí nígbà yẹn tí mò ń kéwì yẹn a tún máa ń kọ hip hop wẹ́rẹ́wẹ́rẹ́ orin àkọ́kọ́ tí mo kọ́kọ́ ṣe mi àti Làjàlá Áfíríkà lájọ kọ́ Ẹ̀gbá ń tiwa everybody say Ẹ̀gbá ń tiwa Ẹ̀gbá ń tiwa I say Ẹ̀gbá ń tiwa agbọ́n mi ló ń wọlé ẹja àpàjùbà ló ń wọlé àparò ẹni sọ lẹ́nu sàpò yakọ àṣà ti ṣe wa nílẹ̀ Yorùbá ràn wá èrè àtàgbà láyéláyé gbọ́dọ̀ parun láyé olúgbọ́n láyé àrẹsà láyé ọ̀ràngún ayé rojú ìgbà tiwa ṣáláwá yìí agogo ti gbára mi dé Ẹ̀gbá ń tiwa. ara ò ti yọ púpọ̀ ńgbà yẹn. ara ò yọ púpọ̀ ńgbà yẹn mo kàn ga wà èmi kọ́ Ọdúnládé n kò ń ṣòṣùpá èmi ní Àkórèdé àgbàràjọ mélòó èyí ṣe fi kan búrẹ́dì lọ bẹ́ẹ̀ lóríṣiríṣi. so ìgbà yẹn tí mo wá kéwì ní Tòkò yẹn lèèyàn kan wá rí mi pé ó nẹ́bùn ewì ó ṣe lọ sí NTA. èèyàn kan ló sọ fún yín bẹ́ẹ̀. ẹni yẹn MC Bishop Bishop kan lára comedian tó lórúkọ ní Ẹ̀gbá yìí ni inú àwọn ọmọọṣẹ́ Dr. Smile kan. ò tí wọ́n mọ̀ káàkiri ni láìkí mi gbà yẹn akàntí rírà àti pé báyìí ni kí n lọ sí NTA mo bá débẹ̀ ìgbà yẹn ni mo fi lọ bá Akéwì Ọlá. Akéwì Ọlá wá jẹ́ onínúure aláàníyàn rí. bàbá jẹ́ jẹ́nu. arákùnrin yìí ó méwìí ké àwọn nǹkan kan ló kàn kù tó bá ti dé àwọn ibì kan fi kọ́ má sí má kéwì lọ gbọ̀nràngọ̀nà báyẹn. jẹ́ kí full stop wà ń bí. tó bá di ọ̀túnla ṣé o lè wá future lórí program kankan interview ẹ̀ ṣé ẹ wà kọ́ lórúkọ program yẹn lọ́dún yẹn. nígbà yẹn àbí. ó ní mo fi lọ sórí program yẹn tán interview mi gbà yẹn mo fi sọ tán ṣoreṣore nínú ewì. oore ló pé ara mi kà ó sunwọ̀n láyé oore kì í gbé ẹ̀ ṣé wò oore ẹ wí fún ṣoreṣore kó máa ṣe lọ ṣèkàṣèkà kò yá dẹ́kun ẹ̀ kíá toró di dandan kó ní kálukú gbẹ̀san ohun tó gbáyé ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àní dà. ìgbà tí mo sọ tán yẹn délẹ̀ lọ́wọ́ yẹn bá ní
bó mo ti ń kéwì tẹ́lẹ̀ àbí sírí ìtìrá wa o. lẹ́yìn ìpariwo. ṣé mo lè wá máa rìkọ́ọ̀dù fún wọn kò sí wàhálà mo lè wá ẹni tó bá di wọ́n fún mi lọ́jọ́ nígbà mo dé bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn ṣé mo méjì ni máa rìkọ́ọ̀dù àbẹ́yọ̀ kan ká ṣe 5 wọ́n dẹ̀ sọ fún mi mo ti káṣọ dání mo rìkọ́ọ̀dù tíráàkì 5. fún wọn nígbà yẹn. ìgbà yẹn wọ́n fún wa ní 250 naira. 250 naira. pa recording ẹyọ kan track ẹyọ kan episode ẹyọ kan báyẹn. gbogbo mẹ́rẹ̀ẹ̀rin wá jẹ́ 1000. 5. ó jẹ́ 1250. àròwó ẹ̀ ní ẹgbàá ní gbogbo àbí ilẹ̀ kayé tí mo record vẹ́ntì yé. ẹni akéwì ọ̀la ó sì máa gbóhùn yín báyìí o. kò sí rọ́bì akéwì ọ̀la gbọ́ mi yẹn. kí n wá tún gbé e báyìí pé nígbà tẹ́ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èèyàn gbọ́dọ̀ ní ọ̀gá gẹ́gẹ́ báwọn èèyàn ṣe mọ́ ń sọ. ta ni wá ni ẹ fi wò pé mẹ́ńtọ̀ mi lẹ́ni yìí tá a bá ní ká máa tọrin àjò yìí lọ àti ìmọ̀bi tó mọ̀ jásí bó ṣe jásí ibi tó jásí lónìí. bẹ́ẹ̀ni màá dáhùn pépèpé NTA yẹn ni àbúrò mi kan wà Ṣẹ́gun Dr. Raku òun àtẹlẹ́rìí pín bàmí fárúnbí àmọ́ ìjẹ́mọ̀ àkómọ́yìn kábíyèsí bàbá ni wọ́n ṣáà wọ́n jẹ yan kàn gbá ìyẹn rí i pé wọ́n match together wọ́n pàdé Ṣẹ́gun yẹn ló wá sọ pé ẹlẹ́rìí pín programu tẹ̀ ń ṣe àwọn ń ṣe programu ló GBC ń gbà yẹn pé programu tẹ̀ ń ṣe mo ní ẹ̀gbọ́n kan ó lè máa kéwì fún yín akéwì ni ẹ fi kún programu yín ó wá jẹ́ déédéé ìgbà tí Family FM tó dá Family FM lẹ́gbàrà tó wà ní orílẹ̀ Lùgùn. mo ń bọ̀ lórí Family FM yẹn. látó GBC lọ̀rọ̀ yẹn ti jáwọ́ Family FM. bẹ́ẹ̀ túmọ̀ sí pé ẹ mọ ìtàn Family FM dáadáa. ìpìlẹ̀ Family FM. ṣé nígbà tí wọ́n dé Abíọ́lá wé ni àbí níbi tí wọ́n ti kọ́kọ́ wà tẹ́lẹ̀. nígbà tí wọ́n wà ní orílẹ̀ Lùgùn. ó yẹ ẹja parí tí OGBC yẹn ká wá bọ́ sórí ti Family FM. ti OGBC ìgbà yẹn kò ń ṣe pé mo tẹ̀lé ẹlẹ́rìí pín lọ OGBC o ìgbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ programu ní Family FM òun lájọ pàdé àjókòó ni wàá máa kéwì fún programu mi a máa gbé ẹ dání lọ́jọ́ Sunday ni à ń ṣe programu gbà ọmọ adúláwọ̀ èmi náà mo kọ síntùnú ọmọ adúláwọ̀ yẹn. ọmọ adúláwọ̀. no kò ń ṣe ọmọ adúláwọ̀ ńgbà yẹn ìṣẹ̀ǹbáyé la pè nígbà yẹn. kì í ṣe ọmọ adúláwọ̀ ńgbà yẹn. kì í ṣe ọmọ adúláwọ̀ ńgbà yẹn. ìṣẹ̀ǹbáyé lẹ pè. bẹ́ẹ̀ni ìṣẹ̀ǹbáyé ti dé ìṣẹ̀ǹbáyé kò dé ètò tó kọ́ ni láti ráyé gbé ètò tó ń kọ́ ni lọ́nà àṣà bọ́mọdé ò bá tàn á bá rọ̀bá ohun ẹ̀fẹ́ gbọ́ la máa mú wá o Family FM 88.5 òkun ló lórí omi èkùkékù òrùn kó borí àsín ọ̀kín lọ lọ́jà ẹyẹ borí pátí kún ó yá kápá lábẹ́ ara bodò bá kún o òmùwẹ̀ ní ẹ pè é pa ara ń bá zia èmi mo ṣe ń gbà yẹn tí mo wà pẹ̀lú ẹlẹ́rìí pín nígbà yẹn kì í ṣe pé mo lọ kọ́ṣẹ́ lọ́wọ́ wọn o torí mo fẹ́ béèrè wọ́n mú mi bíi pé àbúrò mi yìí wá máa kéwì fún mi. lórí ètò tèmi. o kì í ṣe pé mo gba fọ́ọ̀mù kọ́ṣẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ọ̀gá mi náà ni mo máa pè wọ́n nítorí pé àwọn ni wọ́n mú mi wọ rédíò mo dẹ̀ kọ́ ẹ̀kọ́ náà lára wọn. àti bẹ́ẹ̀ aṣáṣe bẹ̀rẹ̀ sí ní ṣe programu yẹn wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo introduce idea bàbá táǹkì fún wọn pé bàbá ẹ ká fi bàbá táǹkì náà kún ètò yìí. nítorí mo mọ̀ pé ẹ̀yin ṣe bàbá táǹkì ẹ tún ń ṣèkan yàtọ̀ sí bàbá táǹkì o. bàbá tápà náà wà. bàbá tápà àti bàbá táǹkì. bàbá olóró náà wà. bàbá olóró náà tún wà. ẹ lóhun bàbá tápà ẹ lóhun bàbá táǹkì ẹ lóhun bàbá olóró. ṣé ọ̀rọ̀ máa ti ń gbọ́ ọ̀gbọ́ni sórí bẹ́ẹ̀ mi wọ́n máa ti ṣe ń wà nísìnyí bẹ́ẹ̀ mi wọ́n bá ti ní kílẹ̀ kó òun máa ṣú òun máa ti ń ṣú o èmi kò máa ràn yan èmi kò máa ń gbádùn tán èmi máa ń burú o èèyàn ti mọ̀ pé kí wọ́n máa ti ń gbọ́ bàbá tápà nìyẹn ẹni ọba ti rí yín ọmọ bẹ́ẹ̀ gbádùn tán. bàbá táǹkì ìyẹn ló máa sọ. Adéyínká ìdáàbì kí á ti ń pè ọ́ ṣé o mọ̀ pé bí mo ti wà àgbàkọ́ ọmọ ni ìjọ kan mo sẹ́ẹ̀rí ògì síta ni mo bá sì rè wúrà mo ní ìlàlẹ̀ kí ìlàlẹ̀ ṣe kí n fún sáré mo bá bẹ́wúrẹ́ bú ọ̀hún tí ń tọrùn bọ èrè ògì tèmi sá mo ní which road ọ̀nà àṣà o lọ́nà wo. bí mo ti padà wọlé nù ọlọ́wọ̀n sì wà jẹ́nu bí mi o
bí mo ti fa bájínà tù yọnu àfi kàṣàbùlà fi kàdáwù ọ̀pẹ kí ló ṣẹlẹ̀ ó rò pé mo pẹran olúwa ẹran mo rò pé pa. kó mọ ọlọ́run níjà bẹ́ẹ̀ ní ṣèkànnù olówó rẹ̀ mú láre pa mọ̀ọ́mọ̀ pọ̀ lọ́hún sánú ìwé mímọ́ pé tọ́ ọmọ rẹ̀ kó lè fọ́n sí mi. bàbá yìí ní sùúrù ẹ fi ẹran lẹ̀ tó jẹ èrè. olówó rẹ̀ mú pa ẹran lẹ́sẹ̀ lọ́rùn. tá a bá wá ní ohun tẹ́ ẹ ṣe fólówó ẹ̀kẹ́ lómi ò ṣe bẹ́ẹ̀ fún yín. ìyá bá ní mò ń ṣèkà ọwọ́ tèmi sì rèé fúfú lẹ́lẹ̀. bàbá ìyẹn ni ti bàbá táǹkì àbí ewu tún wà ń bàbá olóró. ó ti ṣe láàrin yìí sórí kọ̀rọ̀jọ́gbọ́n tí ń gbórí àgbọn ò gbọ́dọ̀ mú mi àgbọn irun òní jẹ́ra rẹ̀ lẹ́yìn ẹsẹ̀ olùpàmọ́mù rogodo láláago tí ń lu kóróbójó fólú omi ó ti ṣe láàrin yìí fara rẹ balẹ̀. ń bọ̀. fẹ́ ṣe ń jẹ́ àyè lámìlábàrà. ọlọ́run ọba mi mọ̀ lágbára. fọwọ́ àṣẹ kan mi. nígbà míì yóò ní tálẹ́ǹtì kò ní ní tẹ́nàntì. nígbà tí ọba tí ì kọ́lé. ẹni bá kọ́lé ò máa ní tẹ́nàntì. nígbà míì ẹni bí ó sì ní tẹ́nàntì kò ní ní tálẹ́ǹtì nígbà tó lọ́wọ́ òbún lẹ́bùn ọpọlọ. ẹ ń lògbèsí ayé yín pẹ̀lú ẹlẹ́rìí ìpín nígbà yẹn. àjọ ń ṣe prógráàmù ń gbà yẹn. nígbà tẹ wá ń ṣe ìgbésí ayé yín bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ pẹ̀lú wọn. ìgbà tó yá. ẹ sọ wípé wọ́n dá Family FM múlẹ̀. bẹ́ẹ̀ni. ẹ jẹ́ n bọ́ sórí Family FM nígbà tí wọ́n dá Family FM múlẹ̀ yẹn ẹ̀yin àtàwọn wo lẹ́jọ́ jẹ́ sàwáwò tó jẹ́ pé ọ̀dọ́ ni wá o tájọ́ ń ṣe àwa náà lè sọ pé a lè sọ̀tàn Family FM. mo fẹ́ lè sọ pé èmi mo kéré jù èmi àti Ṣẹ́gun yẹn tá à ń tẹ̀lé ẹlẹ́rìí ìpín yẹn la kéré jù ní Family FM ń gbà yẹn. nígbà yẹn. torí àwọn ọ̀gá wa tó wà ń bẹ̀ àwọn bá mi ààrẹ Sunday Ògúnṣọlá Tántálá kábíyèsí bá mi Adégbóyèga Àlàbí ọmọ ọ̀dọ̀ àgbà ìmùlẹ̀ tí ń gbénu rédíò tó yàn mọ́ bá mi ẹlẹ́kẹrú àwọn wà ń bẹ̀ bá mi Mákindé Fásulé àwọn náà wà ń bẹ̀ àwọn náà wà ń bẹ̀ mi ò fẹ́ ṣèyàn bí mo ṣe àwọn ohun tí mo rántí báyìí nìyẹn o bọ̀bọ̀ kan náà wà ń bẹ̀ tó ń produce wa ń gbà yẹn Bigfoot Joseph Bigfoot àwọn tá a mọ̀ nígbà yẹn nìyẹn. Saka Yusuf ńkọ́. Saka Yusuf Family FM ti dé Abiola Way kí Saka Yusuf tó. ẹni sọ̀rọ̀ nígbà tí Family FM wà ní ibo ni àwọn ìtẹ́ ń darúgbó. orílẹ̀ èlúgùn. nígbà tí Family FM wà lórílẹ̀ èlúgùn. ni mò ń sọ yìí. làwọn tẹ́ ń sọ yìí. túmọ̀ sí pé ẹni tí ó bá ti bá yín bẹ̀rẹ̀ lórílẹ̀ èlúgùn kò lè pè tán Family FM nìyẹn. bẹ́ẹ̀ni àgbà ọ̀rọ̀ náà ó dàbí pé àgbà ọ̀rọ̀ náà. àwọn náà lọ. ó ní ọjọ́ kan tá à ń bọ̀ tá a lọ ṣe prógráàmù ìyàwó àti ẹlẹ́rìí ìpín ni táyà ọkọ̀ bá fọ́ ìgbà yẹn ẹlẹ́rìí ìpín ń lo Honda Baby Boy táyà bá fọ́ láti Ọdẹ́dá táyà yọ kúrò nù ríìmù wájú kan yẹn lẹ́lẹ́rìí ìpín fi rìn dé Abẹ́òkúta. àtúwọ̀ ẹlẹ́rìí ìpín ní kí n fi mọ́tò mi lẹ́ẹ̀kan lájí gbé. lójúgbó. bẹ́ẹ̀ ni kí n fi mọ́tò lẹ́ẹ̀kan jí gbé agbèdé káwọ̀ síbẹ̀. ńgbà tó fẹ́ yà sílẹ̀ ẹlẹ́rìí ìpín bẹ́ẹ̀ ni táyà ni ríìmù ń buná lórí àpáta mu. bàbá ẹ má dà lọ́sùn mọ́tò yẹn ṣàánú àjẹ ẹlẹ́rìí ìpín ọkùnrin ni. àwa jẹ́ ń pé láti ibẹ̀ lẹ́tijọ́ wá sí Abiola Way. nígbà tó wá yá Family FM wá pause láti ṣiṣẹ́ lórí Abiola Way ìgbà tí wọ́n wá kó dé Abiola Way láṣẹ wa bẹ̀rẹ̀ lóní pẹrẹwu ń bẹ̀ nígbà tẹ wá dé Abiola Way yẹn àwọn ọ̀dọ́ wo lẹ bá ń bẹ̀ àwọn ọ̀dọ́ wo lẹ jọ ń ṣe sẹ́yìn pé ọ̀dọ́ ti pọ̀ ní Family FM nísìnyí. bẹ́ẹ̀ ọ̀dọ́ pọ̀. ẹ ká àwọn èèyàn tí wọ́n bá yín ní Family FM tẹ́ ẹ lè sọ̀rọ̀ wọn. irú àwọn Lékan Adéríbigbé product Family FM náà ni kò gba family kọjá àwọn Jalali Àríyọ̀ àwa ti wà ń bẹ̀ ń gbà yẹn wọ́n wá ṣe IT ń gbà yẹn bóyá lọ́ fi dá wọn dúró àwọn Jalali Àríyọ̀ wọ́n bá wa ń bẹ̀ ní Kẹ́hìndé Fálẹ́yẹ gbogbo àwọn yẹn ọba àwọn Daprisha àwọn Akin Asọ́kèrè gbogbo àwọn Daprisha náà bá yín bẹ̀ ni. ẹlòmíì lè ti wà ní rédíò míì o ohun tí mò ń sọ yìí kì í ṣe ọ̀rọ̀ seniority pé mo senior wọn ni mò ń sọ o nígbà tèmi ti wà ní Family FM ni mò ń sọ o. tó jẹ́ pé ojú yín ni àwọn tá à ń sọ yìí fi dé Saka Yusuf ńkọ́. Saka Yusuf Abiola Way bẹ́ẹ̀ náà ni wọ́n ti join wa. Sanni Arẹwà ńkọ́. Sanni Arẹwà ó dàbí pé Sanni Arẹwà náà máa ń wá sí orílẹ̀ èlúgùn gbà yẹn ṣùgbọ́n Abiola Way yẹn ni gbogbo wa ti mọ́ra yín pátápátá láti mesh. kábíyèsí. sápá ti fẹ́ máa dín ó dọ̀ sí. ìdí tó ń jẹ́ mọ́ béèrè bẹ́ẹ̀ rèé ẹlòmíì ọmọ claim seniority ẹlẹ́sẹ̀ àmú senior lágbájá bẹ̀tì tọ́rọ̀ ò bá tí ìkàn ń gbà mí ó ń kó wá òní mọbi tí ó bìlọ́ǹgì sí ọ̀rọ̀
ọ̀rọ̀ bí ọ̀rọ̀ Kùránì ni tó ní sàwáwìlì àléhìm Ọlọ́run ní sọ̀rọ̀ ń bẹ̀ pé irọ́ kan náà ni gbogbo yìí àti nígbà míì ọmọ onírọ̀ gan ò ní mọ̀ pé irọ́ tòun yàtọ̀ sí tẹlómi ẹsẹ̀ ti tọ̀dọ̀ ti wá ya claim seniority ṣùgbọ́n gbà míì ọ̀dà afẹ́ni tó bá fẹ́ ṣe fìlẹ́ńgé o kéèyàn fi hàn pé àjókòó rẹ̀ jẹ́ máa ní dààmú láṣẹ ọba mi Èdùmàrè látìgbà tẹ́ ti wá ń bẹ̀rẹ̀ ètò wẹ́rẹ́wẹ́rẹ́ tẹ́yìn ṣe lọ ó ti wá di pé ẹ̀yin náà wá dá dúró ìjà àwọn ọ̀gá kan tiẹ̀ mọ́ motivate yín ìjà àwọn kan máa ń pè yín sákìyèsí ìjà àwọn kan máa ń bùn yín lómi ọgbọ́n. Dáadáa torí Family FM yẹn èmi àti Alhaji ọmọdé àgbà mo kàn jẹ́yàn kan tí mo like gan ní ọjọ́ kan à ń rìkọ́ọ̀dù ní studio mi ò mọ̀ pé ọmọdé àgbà ló dúró ó ń kọrin ẹni tí mò ń sọ yìí ń kọrin mi ìfẹ́ tu ó dà bẹ́ẹ̀. mo wá ẹni tá a lọ rìkọ́ọ̀dù lọ́dọ̀ ẹ̀ ní káwọ̀ṣì ń gbà yẹn wọ́n ń pè ní Lẹ́mi J ẹni tó bá mọ̀ máa mọ̀ ń gbà yẹn Lẹ́mi J ní káwọ̀ṣì àwọn sọ̀rọ̀ ó lọ́wọ́ ní agogo àṣà ṣebí ìwọ náà tí ẹ ti ń lọ rédíò ẹ ti ń ṣe gíní mo wá ní mo ti ń lọ rédíò àwọn aṣáṣọ̀rọ̀ débi pé ta ló láìkì inú àwọn pìrìsẹ́ńtà mo wá ní ẹni tí tó jẹ́ pé mo lè fi kídìnì mi lẹ̀ fún ọmọdé àgbà ni mo láìkì ẹ̀ gan. bàbá ò tiẹ̀ ní láàrùn kídìnì. kò ń ṣe pé irọ́ níbi tí mo láìkì wọn dé ni kò ń ṣe pé amọ̀ra o mo láìkì ohùn wọn mo láìkì bí wọ́n ṣe ń present mo láìkì everything nípa wọn aṣọ ọmọ wọn ló dúró lèmi bá ń sọ pé mo láìkẹ lélẹ́yìn wáìnì mi. tó bá wá jẹ́ pé òun sọ àìdáńpa wọn. wàláì bọ́mọ ti mọ ọ̀ká lẹ̀ fún bàbá ẹ̀ nìyẹn o. báṣìírí ò bá ṣe tú nìyẹn. bọ́ ṣe wọ́n ṣàtúnmú ìwé sáyẹ́nsì Yorùbá jáde ìtọ́ kọ́kọ́ kọ́ ń gbà yẹn. wọ́n á ní ìwé sáyẹ́nsì Yorùbá tó máa ń sọ náà rè mo láìkì ẹ nìyẹn gan. at the end of the day ṣá lọ́ba sọ fún mi pé ọmọdé àgbà lélẹ́yìn mo ní irọ́ ni. ìgbà yẹn lèmi àti Ficos ti fi mọ́ra. olórin yẹn. àwa láìka ara wa bẹ́ẹ̀ ẹni tó sọ̀rọ̀ dádì mi báyìí. so nígbà family yẹn ni ọmọ ọ̀dàgbà ti rí mi. nǹkan tó lóyìnbó ń pè ní first impression last longer nìyẹn. a ṣètò tán lálẹ́ ọjọ́ yẹn náà ni ẹlẹ́rìípín aṣá ń kọjá èmi mo tẹ̀lé ẹlẹ́rìípín wa ni ẹlẹ́rìípín èèyàn mi àbúrò mi bọ́ ṣe ń kíra wọn. ọmọ ọ̀dàgbà bá pe ẹlẹ́rìípín pé ọmọ wo ló kéwì yẹn torí tí bá kéwì ẹ̀ka parí programu ní family nígbà tó ṣẹ̀ dé Abíọ́lá wí yẹn pé ọmọ wo ló kéwì yẹn mo ní èmi ni ta ló tún wá sọ̀rọ̀ bí àgbàrá èmi náà la keep it up wọ́n ṣáà gbà mí níyànjú. èèbó sì pọ̀. ọmọ ọ̀dọ̀ àgbà is an English expert o. mú òyìnbó kan ọmọ ọ̀dọ̀ àgbà tí wọ́n máa ń sọ wá. grammarian ni wọ́n o. kíní kan spontaneous yẹn. wọ́n á ní spontaneous overflow of powerful feelings. bàbá ló ní. òyìnbó igi òyìnbó lẹ́yìn wó yẹn. bàbá wọ́n wà nínú ẹni tó máa ń encourage ọjọ́ kan náà mo tún ń ṣe ètò lọ́wọ́ ní iléeṣẹ́ rédíò Wise FM ìyàwó Ìbíyẹmí Àjàdí Yèyélúà ni wọ́n bá pè mí bẹ́ẹ̀ ni Yèyélúà gbogbo wa girama kọ́lọ́ ń jẹ́ kárí wọn pẹ́ àmì àṣẹ Ìdùmarè torí yunifásitì kan nìyẹn institution ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ ni wọ́n bá agogo àṣà á dá fún ẹ o ẹ máa bó ṣe yẹ kẹ́ ẹ máa ṣètò rí gbogbo yín kọ́ lẹ́ máa ṣe sìwọ́ tọ̀hún torí mò ń sọ̀rọ̀ nípa ká máa ṣàgbẹ̀ díẹ̀ bóyá tá a bá nílẹ̀ ká dáko sẹ́ńkùlé ká jẹ ata tútù ká jẹ fọ́ àwọn èèyàn pé gbogbo ẹ̀ so wọ́n encourage ọ̀gá wa Mákindé Fásùlé náà èmi ò tiẹ̀ mọ̀ pé àwọn máa ń gbọ́ mi of recent yìí mò ń ṣètò kan lọ́wọ́ ní Wise FM náà ni Wise FM kí ni content tèmi máa ń ṣe ní online tó ní dókítà yẹn gbé dókítà kó o bá fẹ́ ṣe DNA original. àwọn content yìí ti social media yẹn. kó o bá fẹ́ ṣe DNA original ìwọ ṣáà bá ọ̀rẹ́ ìyàwó rẹ kó pe ìyàwó rẹ pé ó yàn dì pé ojú rẹ kò gbé bí kò bó ṣe ń ṣe ìròyìn ṣe wà á gbọ́ ẹ̀ ní nọ́mbà 1 àkọ́bí rẹ̀ wà mẹ́ni ní ìwà láàrin wà mẹ́ni ní yóò ń wò pé ọmọ ilé ìkóde wà á jọ mí. tọ́rọ náà máa fi oró sọ̀rọ̀ àti bínú ni. ìyàwó yín ló sọ bẹ́ẹ̀ àbí ṣóòṣù ẹni tó ń fẹ́ ní randa fún yín ṣá ṣó ó sẹ́ni tó ń fẹ́ làbàtà ṣó sẹ́ni tó ń fẹ́ lọ́lọ́run ṣògo àkà gbogbo ẹ̀ kódà ìyẹn ronúyún ọmọ yín yẹn bí ìyẹn tààrin ìyẹn sọ pé pàṣọ kàn ṣe sẹ́yìn ní pàṣọ kàn nú ẹbí yín ó tán wàá mọ díẹ̀ ní ọmọ kankan bẹ́ẹ̀ ni mo ṣe ń ṣe content yẹn so Mákindé Fásùlé wọ́n gbọ́ mi lọ́jọ́ èmi ò tiẹ̀ mọ̀ pé wọ́n máa ń gbọ́ mi wọ́n wá wí pé mo sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ pé kò yẹ kó lọ láfẹ́fẹ́ pé kò ń ṣe content orí rédíò
táwọn náà sì pè mí sáwọn àkíyèsí èmi tí ẹ̀kọ́ lọ pè bọ́n ṣe gbọ́ program tí mò ń ṣe yẹn wọ́n pe CEO wa direct pé ọmọ kan ń ṣètò ní orí rédíò báyìí kò yẹ kó lọ báyẹn o. mo ń bọ̀ ebi ń pa mí ẹgbẹ́ kí ìyàwó àgbọ̀ wá. kò yẹ kó lọ báyẹn báwo àṣà ò nà ó. bẹ́ẹ̀sì lámìlábàrà. ṣé wọ́n pè yín ni bó o lẹ́yìn ti gbọ́ tẹ́ ni wọ́n ní kò yẹ kó lọ báyẹn. irọ́ ẹ mọ̀ lára pé encouragement wọ́n pe CEO èmi normal tó bá jẹ́ pé a fẹ́ wò bí ó ṣe yẹ kó lọ ẹ mọ̀ oníkálukú pẹ̀lú opinion títí àti bá a ṣe ń ṣe nǹkan wa wọ́n ní nọ́mbà mi lọ́wọ́ bọ́yìí wa èmi náà ní nọ́mbà wọn chọ́ọ̀chì kan náà lájọ ń lọ. kí ló dé tí wọn wá pè yín bí ẹ ṣe tó tán. wọn pè mí CEO lọ́wọ́ pé mo ṣe wà lórí program lọ́wọ́ ti pè wọ́n tó bá tiẹ̀ dé mi náà pé NBC lè mú yan kò ṣáà ń ṣe NBC ti mú mi NBC bá tiẹ̀ mú mi àìmọye àwọn bàbá wa lóríṣiríṣi NBC ti mú wọn rí dáadáa tá a gbọ́ NBC ò tiẹ̀ wàá mú èmi rí torí ọmọ àǹbẹ̀lọ́run ni mímọ́ mo ṣe ń ṣọ́ra mi. bọ́ ṣe wá pè tó jẹ́ CEO lọ́n pè mọ́ báwọn ṣe rò nìyẹn torí tó bá jẹ́ wọ́n pè mí màá tún mọ́ appreciate ẹ̀ ju mo ṣe appreciate ẹ̀ lọ. ṣé CEO ló wá pè ẹ̀yin. wọ́n pe àwọn tó wà ní studio ni. àwọn yẹn ló wá sọ fún yín. àwọn yẹn ló wá kátẹ́ náwọn yẹn ló pè àwọn tá a jọ jẹ́ àwa ara wa kọ́ máa pe bàbá olówó wa kò bá máa. mo ń bọ̀ ẹ jẹ́ ń béèrè nǹkan kan ká clarify àárín yẹn. ebi ò kò lòlì inú dáìsì. pípè tí wọ́n pè yẹn ṣé wọ́n encourage yín ni àbí wọ́n ní ohun tẹ́ ṣe ò dáa. wọ́n ń sọ fún àwọn CEO pé ohun tí mo sọ yẹn ò dáa. pé kò yẹ kó lọ lórí afẹ́fẹ́. pé kò yẹ kó lọ lórí afẹ́fẹ́ meanwhile ohun tèmi rí tí mo rò pé irú àwọn presenter tó ń sọ pé àwọn ẹ̀gbá wọn ní packaging tó ń rí yẹn torí àwọn nǹkan kan wà tó jẹ́ pé content a máa gbé content wọ rédíò nítorí báyé ṣe dà. ẹ tún rántí ọ̀rọ̀ àápè ti Ìbàdàn tí. bẹ́ẹ̀ ni àìmọye àwọn content tó yẹ pé wọ́n máa jù ú lẹ̀ wọ́n ló ń fa traffic ní àwọn social media wọn ní rédíò. ká sọ òótọ́ ọ̀rọ̀ náà ṣe rí ọ̀gbẹ́ni Ìbàdàn tó sọ̀rọ̀ yẹn ó mọ ohun tó ń sọ ó mọ ohun tó ń sọ ṣùgbọ́n bó ni ohun tó ń sọ ò ṣe ní í ṣe mọ́ wa lára ìdí nìyẹn táwa yìí fi jáde tá a sọ̀rọ̀ fún àwọn bàbá wa tá a bá lẹ́nu iṣẹ́ yìí pé orí ẹ bàjẹ́ náà ó dẹ̀ máa sọ̀kù ọ̀rọ̀ ránṣẹ́ láti odidi Ìbàdàn torí pé nǹkan tí ó ya èmi lẹ́nu nígbà tó sọ̀rọ̀ yẹn expectation mi ni pé ó ti kàgbà kó bí kílípù mi ṣe ń jáde nbí ló ń jáde nbí ṣùgbọ́n mo rí i pé lẹ́yìn agogo àṣà MC Jerry àmì Ọlọ́run àtẹ̀mí àwọn ọ̀dọ́ tá a sọ̀rọ̀ nìyẹn bẹ́ẹ̀ tí gbogbo àwọn àgbà pírẹsẹ́ńtà tó kù ń ọ̀rẹ́ nìkan ṣo báyìí alákọ̀wé ni wọ́n. ok alákọ̀wé àwa lalákọ̀rí. àwa lọmọ ta ọmọ inú ilé làwọn. òpó náà dẹ̀ lọ̀gá sùn tá. tẹ́ rí ìtẹ́ ní ọ̀gá wa Mákindé Fásunlé tẹ́ ní wọ́n ṣe yẹn tó bá jẹ́ pé bóyá wọ́n pè yín gẹ́gẹ́ ṣe sọ ìbá ti dùn mọ́ yín jù. kò bá dùn mọ́ mi dáadáa. ọmọ tó fẹ́ ìbáwí ni mí. ngbẹ pé chọọchì kan náà lẹjọ ń lọ. chọọchì kan náà lájọ ń lọ. ẹni wọ́n ní nọ́mbà yín lọ́wọ́. ṣùgbọ́n tó bá yẹ pé wọn ò tiẹ̀ ní nọ́mbà mi àwọn mọ̀ pa gbogbo àṣà ló ń sọ̀rọ̀ tó bá fẹ́ gba nọ́mbà mi lọ́wọ́ èèyàn wọn á gbà náà. gbà náà. àti pé tí ò bá ń wọ̀n kó jẹ́ aláyé lọ́ máa pè àbí wọ́n máa pè látòkè pé nígbà tí NBC ò tí ì mú wa ó yẹ pé àwa sì sọ̀rọ̀ ni NBC ò tí ì gbọ́ wọn ò tí ì ṣe wọn kan wọn ò tí ì ráìtì wọ́n sì lè pè nínú àwọn ọ̀gá wa tó wà ní station gan èyí tí ó fi jẹ́ pé àlàyé lọ pé nǹkan tó tèmi kàn rí ń bẹ̀ yẹn nìyẹn pé téèyàn bá fẹ́ correct mi kó correct mi ní bó ṣe máa correct mi tí ò ní jẹ́ pé ó ń wá ìpalára fún mi. kábíyèsí. àbí ìgbà tí ò ń ṣe pé wọ́n fẹ́ kàn ẹlẹ́ ọmọ yẹn kúrò nǹkan tèmi kàn rí ń bẹ̀ ni pé mi like bó ṣe correct mi yẹn. ẹ fẹ́ kéèyàn correct yín. mo fẹ́ kéèyàn correct mi tí mo dẹ̀ máa gba ìbáwí tí mo dẹ̀ máa dọ̀bálẹ̀ tí màá kí ẹnìyẹn dáadáa ṣùgbọ́n kò ní correct mi ní ìcorrect tó máa pa mí lára. àwọn tẹ́ ẹ lè pè wà kẹ́ ẹ gba nọ́mbà mi ẹ dẹ̀ lè pe nọ́mbà tèmi náà. mi ńlá wa ìlà náà bí mo ṣe ń ṣètò tán náà mo fi nọ́mbà lẹ̀. ọmọdé àgbà gan nígbà míì kí n post gan agogo ṣé nǹkan báyìí ro fẹ́ kọ̀ ṣá tó ọmọdé àgbà á ní igi òyìnbó ní ẹsẹ̀ ṣé kò ṣe òun báyìí ro fẹ́ kọ̀ máa ní alájí typographical error ni. ṣé ẹ mọ̀ pé ọ̀gá Mákindé Fásunlé àwọn náà máa rí program yìí mo mọ̀ pé wọ́n á ti mọ ohun tó ń dùn agogo àṣà pé agogo àṣà ọmọ mi èmi náà mi ní ẹ̀bẹ̀ yẹn o mi ní ẹ̀bẹ̀ kì í ṣe pé bóyá mo wá palára fún ẹ mo mọ̀ pé tí wọ́n bá rí o ṣeé ṣe wọ́n pé ó dẹ̀ ṣeé ṣe kẹ́ ẹ yanjú ẹnu ṣọ́ọ̀ṣì. irọ́ kò ń ṣe tìjàmú kan fi sọ̀rọ̀ ni kì í ṣe pé mi gbé sínú Ọlọ́run rí mi mi kan mo ń sọ pé ohun tí mò ń gbìyànjú àti sọ ni pé àwọn ọ̀gá wa wọ́n ń pè wá sákìyèsí
wọ́n wà pẹ̀lú wa mo kàn ń ṣàlàyé àwọn ọ̀nà téèyàn fi ń tọ́mọdé sọ́nà tọ́mọdé yẹn máa fi appreciate. ẹ jẹ́ ń sọ kínní ìgbàǹgbà wálé à nígbà tí èmi náà ti bára mi nípò sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹnu ni mo mọ́ fi ń sọ ìwọ kọ́ lọ sọ ń pé ojú lágbájá lọ jẹ́ kí lágbájá fẹnu ara ẹ̀ sọ ẹnu lágbájá ló ti mọ́ ọdún ó máa dàbí hyping fún wọlé gbogbo ẹnu mo fi ń sọ lónìí wọ́n fà ní èyí tẹ́ mọ̀ pé ìgbà wo ni Déyínká bẹ̀rẹ̀ iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ àwa ò kí ẹ o ìgbẹ́ni ẹ̀ ń bá là gbọ́ lẹ́nu rẹ̀ pé ọmọ mi la Déyínká Àyìndé àbọ̀mọṣẹ́ mi la Déyínká Àyìndé àáfàyà ara wa díẹ̀ o fún ọ̀kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹnikẹ́ni nínú gbogbo àwọn pìrìsẹ́ńtà Abẹ́òkúta ọjẹ́ móríbọ́ yàtọ̀ pẹ̀lú ẹ̀bùn tọ́lọ́wọ́n bá mi fún mi ṣùgbọ́n gbogbo ẹnu mo fi ń sọ lónìí agogo àṣà tẹ́ ń wò wájú mi senior mi ló jẹ́ ẹ ó lè pìtàn rédíò fún mi èmi ò lè pìtàn rédíò fún from social media to radio làwa bá wọlé Ọlọ́run kàn tẹ́wọ́ gba gbogbo ohun tá à ń sọ ayédè tẹ́wọ́ gbà. bákan méjì náà ni tó bá ní ta ló fa agogo àṣà sí rìn lórí ọ̀rọ̀ social media dé social media Adéyínká ni o. àfikún dígun nìyẹn. kódà gan bí mo ṣe mọ Adéyínká Àyìndé iṣẹ́ owó Adéyínká ló polówó ẹ̀ wá sọ́dọ̀ mi tí mo wò tí mo fi pe Adéyínká Àyìndé mọ́kà ẹni ìdísàfù kémi náà ṣe birthday jingle fún tí mo fi ṣe ń gbà yẹn. nǹkan kan tí agogo àṣà fi wùn mí rèé wọ́n rántí pé nìyẹn pè mí ní nǹkan bíi ọdún bíi 3 sẹ́yìn àbí 4 hello sà èmi ní agogo àṣà mi ò mọ ẹni tó ń jẹ bẹ́ẹ̀ but mo fẹ́ràn kí n máa pọ́n gbogbo ẹni tó bá ń pọ́n mi léélé torí pé àpọ́nlé ńlá àpọ́n ẹni tí bá ń pọ́n ni léélé àbùkù báyìí là kan ẹni tí bá ń kọ́ni lábùkù. mo rí i pé birthday yín ọ̀la ni a sì ti wà ní nǹkan bíi aago 3 àmọ́ ní bẹ́ẹ̀ ni ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ send details yín sí mi àpọ́nlé wo ló tún jù yẹn lọ àbí kọjá yẹn bẹ́ẹ̀ pé bá a ṣe ń ròyìn ẹni ibi láì dá bá a bá dẹ̀ sọ̀rọ̀ ẹni rí àtòrí tó ti ṣe náà kò léèwọ̀ bá wà agogo àṣà mo rántí gba details mi ń jọ yẹn àwa náà ń ṣe birthday shout out jingle fún yàn àmọ́ bó ṣe ń rí à ń dájọ́ fún wọn ni ó sì ṣe jingle yẹn níjọ́ yẹn ó sì sẹ́ndì ẹ̀sìn mi lálẹ́ ẹjọ́ yẹn ẹjọ́ yẹn mo gbé ẹni yìí dáa mo nífẹ̀ẹ́ pọ̀ bó ṣe nífẹ̀ẹ́ mi ibi tí ìbáṣepọ̀ èmi àtàgógó àṣà ti bẹ̀rẹ̀ nìyẹn ó tún wá lóyà pátápátá sí mi nínú ayé kódà ju àwọn tí àwọn ayé ń pè ní ọmọọṣẹ́ mi gangan lọ agogo àṣà kì í ṣe ọmọọṣẹ́ mi o tí n bá pè ní kọ̀líìgì gan mo tún jayò palápá bẹ̀. ẹ bá kan ẹbúrò gédéǹgbé ó yàtọ̀ ó létàlétà láṣẹ wa mọ̀ pé ìyá elépo ti bí mi kan tó wáyé ni kábíyèsí wọ́n ti gbàgbé pé ọ̀wá síbẹ̀ dà ó ti wà láyé náà yóò láláfojúsùn yóò sì ní aláfìwàjọ pé ọjọ́ iwájú rédíò yìí mọ̀ ọ́dà tí ò jẹ́ kí agogo àṣà sákúrò ń bẹ̀ ta ló nítọ̀hún ta ni mẹ́ńtọ̀ social media ta tún ti ń ṣe lọ́gbẹ́lọ́gbẹ́ yìí náà ta láláfojúsùn ń bẹ̀ yẹn pé àánú social media yóò lè lé mi wọlé rédíò náà ò dẹ̀ lè lé mi wọlé. mẹ́ńtọ̀ tá a bá ń sọ rédíò pé nínú àwọn tí wọ́n wà lórí ilẹ̀ ayé for now kán pẹ́ kọrin kése ogbó láéláé ló gbó ẹ̀dàn ẹni àkọ́kọ́ Alhaji Adégbóyèga ọmọdọ̀ àgbà kábíyèsí bàmí àgbà oyè lọ́sọmọdé gbàgbọ́n lọ́wọ́ ọmọ ojú agbadagbóná tètè ẹkùn tágìrìgbèrè ẹni jà Àwòdì Òkè yìí kò mọ gbáràlẹ̀ ń wò ó jọ̀kú máa tọ́ ẹ number one tó bá ní nínú àwọn tí wọ́n ti lọ a lè sọ pé Gbẹ̀ngà Adébóyè nínú àwọn mẹ́ńtọ̀ nínú àwọn tí wọ́n wà láàyè rere tọ́lọ́ máa jẹ́ kán pẹ́ tí mò ń wò kódà kò sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ kábíyèsí tó bá yẹ pé wọ́n fẹ́ sáré owó ní òye ìmọ̀ tọ́lọ́ ń fún wọn wọ́n á ní multiple tí wọ́n ní yẹn ọmọdọ̀ àgbà mo gbà fún wọn yányán ní ti social media Adéyínká Àyìndé ni kò ń ṣe tipa àrójú ara wa. èwo ń tèmi mentor èmi ò lè ra fóònù fún ẹ náà I will be my mentor now. mo ń ṣe data fún ẹ náà. you get plenty things wey don run for me now in which road àbí kí n máa lọ́nà owó. ní ti ewì kẹ̀dẹ̀rẹ̀ Akéwìọlá ni kábíyèsí Sakirudeen Salako Akéwìọlá ọmọ ìyá àbèjì àgbàlẹ̀ kọ́ bá pẹ́. yóò bá dẹ̀ mọ́ ń pòwe kan wọ́n á ní àìṣe dáadáa ara ayé ní múnirán ti ara ọ̀run ṣùgbọ́n gbogbo àwọn tẹ̀ ń dá akọ yìí ilé ayé ni wọ́n wà kọ́lọ́wọ́ má ti kásẹ̀ wọ́n lẹ̀. àmì àṣẹ bó wá ní tọ̀rọ̀ orin ṣe jẹ́ o agogo àṣà lónìí hip hop lámìlábàrà mo fẹ́ ṣe ń jẹ ayé lámìlábàrà mo fẹ́ ṣe ń jẹ ayé condition mi ń pa action mọ́ mi lára sápátì fẹ́ máa di ó dọ̀sí mi lára ànábì wọn máa market ó yẹ kẹ́ ti kíyèsí ẹni rà mí máa tún mi ta ọgbọ́n àtinúdá òsì mo dá dúró ní bí òkòlòlì inú dá ìsì ara ń kàn mí bí bábú wáyà lórí fẹ́ǹsì ebi ń pa mi wọn pé kí n yà wà gbọ́ wá sí sápágun ajápá kó bá ríyàn lè nú bẹ́ẹ̀ sí àti bẹ́ẹ̀ lọ orin yẹn mo kàn nẹ́bùn ẹ̀ ni
mo mọ̀ pé mo nẹ́bùn ẹ̀ kò sẹ́ni ìṣepẹ́ lọ tó kọ́ kọ́ yẹn lọ́dọ̀ ẹnì kankan. n kò kọ́ o. ẹ jẹ́ kí n wá gbé báyìí agogo àṣà oríṣiríṣi nǹkan ló ń wọlé wá sílùú Abẹ́òkúta òun ló fa ti arákùnrin tí ẹ̀gbọ́n wa Kasinati tí wọ́n ṣe interview fún tó ń sọ wípé ọ̀pọ̀ àwọn pírẹsẹ́ńtà Abẹ́òkúta wọn ní packaging bẹ́ẹ̀ tí a dẹ̀ ti rí i pé ọ̀pọ̀ àwọn pírẹsẹ́ńtà ìlú Ìbàdàn náà gbèsè ni wọ́n fi ń gbéra gẹ́gẹ́ bó ṣe sọ wípé pírẹsẹ́ńtà Ìbàdàn ó lè má ní 1 million ṣùgbọ́n ṣé mọ́ jẹ̀jẹ̀tì ó lè gba mọ́tò 20 million. àwọn fi gbèsè sọ́run ṣẹ̀ṣọ́. fi gbèsè sọ́run ṣẹ̀ṣọ́ ẹni ó gba mọ́tò 20 million ńgbà wo níjọba ò ní ránṣẹ́ pé tó bá yá. Àyìnlá tí fi kọrin. pé kí ni. iye túláàsì kò ṣe é ra mọ́tò ọ̀rẹ́ wa tó dọrú rẹ̀ wò ó délé ẹjọ́ àwọn náà ń fojú balẹ̀ ẹjọ́. ṣe rí ọ̀rọ̀ àwọn pírẹsẹ́ńtà kọ̀ọ̀kan Ìbàdàn gbà mí ọ̀rọ̀ wọn ò yàtọ̀ sọ́rọ̀ orin Àyìnlá Ọmọwúrà tó pe àwọn kan ní ọ̀tá pẹ̀tẹ́ẹ̀sì fowó rọ̀nà òun lọ̀rọ̀ wọn. ajogunrun ni àkótí lè dà. kábíyèsí. kéèyàn ṣe ju bó ṣe lágbára lọ. àti ẹlẹ́mìí ìwà ń ṣe gbogbo àwọn èèyàn rí wà ń bá lọ. àwọn èèyàn kọ̀ọ̀kan la sọ ẹ̀jẹ̀ tiẹ̀ rí lẹ́mìí gbèsè l'Abẹ́òkúta ló ń jẹ́ àmà lùgbìsí ayé jẹ̀lẹ́ńkẹ́. ìjọ ìṣẹ́ ti gbọ́ pé ọwọ́ di wa. kábíyèsí ààrẹ ìdí ìsanfẹ́ wọ ajáyèdè ìdí àlàáfíà ara ń gbé. nínú àwọn orin tí agogo àṣà ti kọ tí mo rántí pé a jọ ṣe fídíò ẹ̀ nígbà yẹn lámìlábàrà mo fẹ́ jẹ́ ààyè nínú àwọn orin tẹ́ ẹ ti kọ ẹ kàn mẹ́ńsàn àwọn èyí tẹ́ ẹ ti kọ jábẹ́tẹ́. mo ti kọrin dáadáa mo kọrin ìfẹ́ gan pàápàá. a ti kọrin dàbí ń bẹ̀bẹ̀ pé kọ́ ló ń ṣèyanu. kábíyèsí wá ṣèyanu láyé mi. ṣèyanu láyé mi. oríṣiríṣi a ti kọrin náà tá a fi pẹ̀tù sí ogun. Òmìnira la fẹ́ o òmìnira òmìnira la fẹ́ o òmìnira àwọn kan ti wáyé ká wà tó wáyé wọ́n gbégbé òmìnira wọ́n jàjà òmìnira Western Region dá o àwọn bàbá wa wọ́n fọwọ́sowọ́pọ̀ jagun lọ́bẹ̀. agogo àṣà nǹkan kan ò ní ṣàlàáfíà yín. àmì àṣẹ Èdùmàrè. lórí bó ṣe wá ń lọ láàrin àwọn àgbààgbà pírẹsẹ́ńtà fún àwa ọ̀dọ́ àti àwọn tí wọ́n ṣẹ̀ ń bọ̀ kí ni ọ̀rọ̀ àmọ̀ràn tẹ́ ẹ lè gbà wọ́n nítorí pé ojú ogun lé o ẹni tó bá ní continuity àti consistency òun láyé ń rí o. ọ̀rọ̀ àmọ̀ràn tí mo lè sọ ni pé ẹ má kọ́ gba ara mi lámọ̀ràn náà torí tó o bá sọ pé o jẹ́ nǹkan kan jẹ́ kan kọ́kọ́ rí lára ẹ̀ ńgbé mi náà tí n bá ti di ńlá tán máa mọ àmọ̀ràn tí mo fẹ́ gbà yẹn torí tèmi náà bá ti ra mọ̀ràn gbára mi ó yẹ kí n ti kọjá àbí mo wà yìí mi ò ní nǹkan kan ká ṣáà máa ṣe dáadáa ọmọdé àgbà máa ń sọ̀rọ̀ kan pé there is no 99% loyalty nothing like 99% loyalty tó o bá fẹ́ lóyà síyàn jẹ́ kó jẹ́ 100% kò sí ohun tó ń jẹ́ 99% loyalty ẹni tó o bá gbà fún ẹni tó o bá lè pọ́nlé ní kọ̀rọ̀ pọ́nlé ní gbangba jẹ́ kó mọ̀ wípé mo gbà fẹ́ nìyí tó òun ni mò ń sọ lójú táyé mo ní mo gbà fún ọmọdé àgbà mo gbà fún Adéyínká Àyìndé mo gbà fún ẹlẹ́rìí ìpín àgbógbó àwọn tí mo gbà fún Akíwíọlá bẹ́bẹ́ ó ṣe wà yẹn náà wọ́n Musiliu bẹ́bẹ́ àwọn náà púṣì mi sáwọn ọ̀nà kankan pé aláyé náà ó yá agogo yá jẹ́ ká ṣe báyìí Kasinati náà bọ́ ṣe wà yẹn tó bá rí iṣẹ́ kan nígbà míì tí n bá post content wàá gbọ́ voice note agogo iṣẹ́ yẹn jẹ mí ó jẹ mí bàjẹ́ ó jẹ mí agogo jẹ mí continue God bless you my brother ọmọ àlè ní ẹ̀wọ̀n ẹ̀gbọ́n mi ló ń sin jẹ bẹ́ẹ̀ ó dẹ̀ ti gẹ́ẹ̀tì ẹ̀gbọ́n ó jẹ mí. agogo jẹ mí ó mú mi jù. no Kasinati níyẹn o tí nǹkan bá jẹ Kasinati á jẹ́ kó pé nǹkan yẹn jẹ mí. ó mú mi jù wọ́n ní àníyàn orí láti fi encourage yẹn ìwọ náà wọ́n pé àjẹ́ kí odidi aláyé ló pè mí Kasinati ló ní ó jẹun yìí. celebrity but àwọn ẹlòmíì máa ní Kasinati burú gan o Kasinati kanra gan. ibi tó ojú tó kọ sáwọn ni. confam torí pé ọ̀pọ̀ èèyàn mọ̀ yàtọ̀ láàrin discipline àti policy. bẹ́ẹ̀ni Kasinati ò kanra wọn ríra ni. aláyé ríra ni. wọ́n ríra ni. bàbá aláyé náà sí gẹ́gẹ́. ẹni bá dẹ̀ ní ti Kasinati èlèlè kèlèdí gbàngbà kọlìmẹ́ntòròrò bàbá aláyé náà sí gẹ́gẹ́ látàrí kọ́ra dédòjò ọmọ kékeré pírísẹ́ńtà Mbazalabi bẹ́ẹ̀ náà ni ọ̀gá wọn Yẹmí Ṣòǹdé yẹn mo máa láìkí bàbá yẹn pọ̀ jìgàn ó tún ti dé jìgàn àwọn ọmọ pé irú àwọn alágbàkó pírísẹ́ńtà sí àwọn kan ló ń tẹ̀lé Adéyínká Àyìndé tó yẹ pé ọjọ́ mẹ́jọ ló ń lo oògùn
oògùn kí la lè pè pain relief torí wọn Adéyínká Àyìndé máa pé kán pé wọ́n lè pè wọ́n gbàgàn. mo ti gbọ́ lẹ́nu pírẹsẹ̀ntà kan tó ní ẹni tí ó bá ní wèrè ò lè ṣe program lórí rédíò wèrè lẹ́ máa fi ṣe gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn. àtọ́ní tíátà àti sọ̀rọ̀sọ̀rọ̀ àti òǹkọ́ni wa máa pa Òṣùpá yà wèrè gan Pàṣọ yà wèrè gan tó kọ lánàá agogo ẹ mọ̀ pé ohun tí ò da láyé máa fi ń qualify ohun tó da. bẹ́ẹ̀ni mọ rí àwọn agbábọ́ọ̀lù Ronaldo ó ń gbá wèrè bọ́ọ̀lù so ohun tó ń ṣe lẹ́ni tó ń ṣe nǹkan rí dẹ́dẹ́ ń pè bàbá mi. bàbá agogo àṣà bàbá mi kí ni wàá àfojúsùn lórí ọ̀rọ̀ ti rédíò àti ti social media níbi gbogbo ẹ̀ ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. àfojúsùn mi ni pé kọ́lọ́run ṣe dáadáa fún mi kó gbé aláàánú pàdé mi náà. àmín. torí téèyàn bá ń ṣe náà tí àánú ò báyìí tí ì fọhùn ó sì kú díẹ̀ àánú nìkan ni mò ń béèrè báyìí. kábíyèsí. táànú yẹn bá dé ibi tí mo fẹ́ àmì àṣẹ Èdùmàrè ibi ohun tí mo fojúsùn pọ̀ o mo fẹ́ràn iṣẹ́ rédíò pẹ̀lú passion. kábíyèsí. mo níṣẹ́ ọwọ́ síbẹ̀síbẹ̀ mi ì jẹ́ kí ó díṣẹ́ rédíò mi kíra wọn lọ́wọ́. àti social media yẹn náà mo ní passion fún ká ṣàṣe kọ́ńtẹ́ǹtì ká wà lórí ìlà. ní dààmú láṣẹ ọba mi Èdùmàrè agogo àṣà eléyìí tá a sọ lónìí kò ní jẹ́ àsọmọ eléyìí tí ẹ̀yin náà dẹ̀ wáyé kò ní jẹ́ àwa mọ́. lágbára Ọlọ́run kó wá wọlá bí mo ṣe ń fẹ́ kó rí fún gbogbo àwọn ọ̀dọ́ kọ́lọ́run jẹ́ orí bẹ́ẹ̀ fẹ́mi náà. èmi ò ní ọ̀gá n ò sì lọ́mọ ọṣẹ́ lẹ́nu iṣẹ́ yìí ṣùgbọ́n bọ́lọ́run ṣe kọ́ mi màá máa ṣe tèmi lọ nínú ayé mo gbà fún bàmí ọmọ ọ̀dọ̀ àgbà nítorí pé àgbà tó bá ń rí ni tó ń fẹ́ yín tó dẹ̀ ń tọ́ni sọ́nà agbáre ni mo gbà fún ọmọ ayé tí kò gbọdọ̀ pa Mákindé Fásunlé tántálá mo gbà fún. tanti ṣé ẹ ti rí tántálá yẹn wọ́n ní agogo èmi mo pè ọ́ wọ́n máa mú iṣẹ́ wọ́n lè kó iṣẹ́ mẹ́wàá wá sórí program agogo wọ́n á dẹ̀ tún fún wa lóhun ní à. bẹ́ẹ̀ ti ti tántálá. èmi gbẹ́nà bí ọmọ olóńgbò yìí. gbogbo àwọn bàbá yẹn pátápátá ni mo gbà fún tí mo dẹ̀ kí Ọlọ́run lára wọn. tá a bá tún bọ́ sí pele kejì òun ni pele àwọn Kasinati bẹ́ẹ̀bẹ́ àwọn tí wọ́n jẹ́ sẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn àárín làwọn wà. mo wá lè sọ pé sàwáwù tiwa ẹ̀ lájẹ́ bíi pele kẹta táwa náà tún ti ní àwọn tí agbépọ̀n àbí tí wọ́n wà ní ẹ̀yìn wa kò ní bàjẹ́ fún gbogbo àwọn tá a dárúkọ yẹn kò ní bàjẹ́ fún pele tó tẹ̀lé pele àwọn ọmọ ọ̀dọ̀ àgbà kò dẹ̀ ní bàjẹ́ fún àwa náà láṣẹ ọba ní Èdùmàrè. kódà nkíá àgbà ọ̀rọ̀ rẹ mo ti mú ìyàwó. kábíyèsí bàbá. ẹjọ wàá ṣe àìtì. pariwa. bí mo ṣe bójú mi ṣe dán lọ bẹ̀rẹ̀ ọmọ iye ọdún yìí mo fi takú tì lọ́rùn. ṣiṣẹ́ ìwé olítìkútì rí ẹ̀ náà. ṣiṣẹ́ ìwé olítìkútì. èèyàn wá ṣe àìtì ewé olítìkútì tútù wọ̀ náà lọ bẹ́ẹ̀. ó ti wà pàdé ara wa ni. kàríwá ní dààmú láṣẹ ọba mi Èdùmàrè agogo dáàkọ ẹ bó ṣe mọ ń dá lórí rédíò fún gbogbo àwọn èèyàn. èmi ni Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń jọlá lẹ́kan agogo àṣà nínú ayé rẹ̀ agogo ògbàlà nínú ìjọ jígbìnì ọ̀rọ̀ bí àti àgbọn arúgbáta orin bí ẹni rúgbà ọṣẹ èmi á pé ẹni kúrò àti ru ẹni gùn àná gbàjà mi ò lè fa igun kí n fa ìtẹ̀ báwọn kó kẹ̀bẹ́kẹ̀bẹ́ rẹ̀. Déyínká yín náà rí ọmọ ìyá ilépo lọ́jà gbàngbà wà láwọn bàbá wa òṣogùn kàmọ́ yẹn ṣàánú ọlọ́mọ mẹ́fà okò kan àmọ́ ọbẹ̀ ní bẹ̀sùn àtẹ́lẹsẹ̀ àṣemọ ọbẹ náà wò ẹni ọba pé a máa bọ̀ nìkan náà ní owó tó fi ránṣẹ́ sáwọn ọmọ láṣẹ ọba mi Èdùmàrè kò tọ́ pé Olúwa ló lọ pé òun náà ló ní Wise FM. ànábì wọn máa máa kẹ̀tì ó yẹ kẹ́tì kíyèsí ẹni.